èyí ni lẹ́tà tí Ọgbẹni Rauf Adesọji Arẹgbẹṣọla kọ sí Ọmọọba Ọlagunsoye Oyinlọla. Tinútinú mi mo bá Ọmọọba Ọlagunsoye Oyinlọla, ẹni tí mo gba ipò lọ́wọ́ rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà, dáwọ́ dùnnú orí kádùn ọdún karùndínlọ́gọ́rin lórí òkè èèpẹ̀. Ọmọọba Oyinlọla ti gbé ìgbé ayé tó ṣe mú yangàn nígbà tó wà lẹ́nu iṣẹ́ ológun àti nígbà tó wà lẹ́nu iṣẹ́ ìlú. Gẹ́gẹ́ bí sójà, ó gba ìgbéga lóòrèkóòrè látàrí iṣẹ́ takuntakun tó ń ṣe títí ó fi di ẹni tó ń darí àwọn ọmọ ogun tó sì ṣojú orílẹ̀-èdè yìí láti ṣètò àlàáfíà nílẹ̀ òkèrè. Iṣẹ́ rẹ̀ nínú ológun dé ibi tó lápẹẹrẹ rere títí tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí gómìnà ológun nípínlẹ̀ Èkó. Ó sì ṣe àṣojúṣe náà pẹ̀lú ìkóraẹni níjàánu àti àfojúsùn rere nínú ìjọba tiwantiwa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún dáhùn ìpè fún ìsìnrú ìlú nípasẹ̀ dídi gómìnà alágbádá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdí nìyẹn tí orúkọ rẹ̀ fi wà nínú ìtàn mánigbàgbé gẹ́gẹ́ bí gómìnà ológun àti alágbádá nípínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè yìí, èyí tó ṣàfihàn ìgbẹ́kẹ̀lé tí àwọn èèyàn ní nínú rẹ̀ àti ìwà adarí rere. Lọ́dọ̀ tèmi, mo rántí dáadáa ipa ribiribi tó kó lásìkò àtúnyànsípò mi lọ́dún 2014, ìgbaniníyànjú àti àdúrótì rẹ̀ lásìkò tó lágbára náà jẹ́ mánigbàgbé fún mi. Ọmọọba Oyinlọla jẹ́ ẹni tí kìí ṣe àgàbàgebè. Ó ní ìwà ọmọlúàbí púpọ̀, eléyìí tó jẹ́ ìwà ìkóraẹni níjàánu láti ibi iṣẹ́ ológun tó sì tún dúró lórí ìgbàgbọ́ rẹ̀ tí kìí yẹsẹ̀ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Pẹ̀lú rẹ̀, ó rọrùn láti mọ ibi tó dúró sí àti ìgbà tó wà pẹ̀lú ènìyàn, kì í dalẹ̀ ẹnikẹ́ni. Ó ní ẹran ìfẹ́ lára, kíá lẹ́sìn máa dààmú níbi tó bá wà, kì í ṣe oníkebèkebè. Yálà èèyàn fẹ́ràn rẹ̀ tàbí èèyàn kò fẹ́ràn rẹ̀, kò ní fi hùwà. Èyí sì jẹ́ àmì àdarí tòótọ́ tó ń fi iyàn lọ́lẹ̀ níbikíbi tó bá lọ. Gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ayẹyẹ ọdún karùndínlọ́gọ́rin yìí, mo kí òun àti ìdílé rẹ̀ kú oríire. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fún ní ẹ̀mí gígùn nínú àlàáfíà, okun pípé àti agbára láti túbọ̀ máa sin Ọlọ́run, ọmọnìyàn àti orílẹ̀-èdè wa. Ẹ kú oríire ọjọ́ ìbí karùndínlọ́gọ́rin o.